ẹ̀yin èèyàn gbẹgẹdẹ mọ̀ gbiná ìpínlẹ̀ ọ̀yọ́ lónìí ẹ̀yin èèyàn wa látàrí ibi tẹ́ ti kó gbogbo abúlé kan lọ sílé ẹjọ́ àtàwọn àgbààgbà mẹ́ta kan wọ́n ní wọ́n pa màálùú mẹ́tàlélọ́gbọ̀n ẹ̀yin èèyàn ọ̀rọ̀ rẹ o ẹ máa pín fọ́nrán yìí o ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kàyéfì ńlá rè àtijọ́ tí àwọn fílàní báńdíìtì tẹ́ ti ń wọnú igbó tẹ́ ti ń wọnú oko àgbẹ̀ tẹ́ ń wú ẹ̀gẹ́ tẹ́ ń jàgbàdo tẹ́ ń ba nǹkan àgbẹ̀ jẹ́ a gbọ́ pé wọ́n mú fílàní kankan lọ ilé ẹjọ́ o ṣùgbọ́n ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ti dójú ẹ̀ wọ́n yànnàná fọ́nrán ilé ti yín tí ó yẹ yín ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ẹ máa pín fọ́nrán ìlógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n àdéhùn wa là ń múṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mo wá sí etí ìgbọ̀yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fetí ara yín gbọ́. ni wọ́n bá mọ̀ kó àwọn odidi abúlé kan àti àwọn èèyàn mẹ́ta lọ sí magistrate court ìyẹn Ìyágànkú nílùú Ìbàdàn wọ́n ní àwọn èèyàn wọ̀nyí wọ́n ní wọ́n pa àwọn màálù àwọn fílàní wọ́n pa màálù àwọn fílàní mẹ́tàlélọ́gbọ̀n ìyẹn 33 cows. kí ló ṣẹlẹ̀ gangan àwọn èèyàn mẹ́ta yìí ara wọn ni Rashidi Karimu tó jẹ́ ọmọ 60 ọdún bákan náà Délé Julius ìyẹn jẹ́ ọmọ ọdún 41 bákan náà Musa Rasaki ọmọ ọdún 75 àgbàlagbà ni o ìyẹn 65 years. àwọn èèyàn wọ̀nyí àti odidi abúlé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ abúlé Kúnbi lákínyẹlé ni o ìyẹn nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Kúnbi village ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o gbogbo wọn mọ̀ ní ẹ̀mọ̀ kó lọ ilé ẹjọ́ lónìí ní Ìyágànkú ìyẹn ní magistrate court ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ará abúlé Kúnbi nílé ẹjọ́ lónìí ìyẹn ní magistrate court ni pé wọ́n ní wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n pa màálù àwọn fílàní tó lé ní 30 ní ọ̀nà àìtọ́ ẹni tó kó àwọn ará abúlé lọ sílé ẹjọ́ ni sájẹ̀ǹtì kan o sájẹ̀ǹtì Akíìmù Akínlóye sájẹ̀ǹtì ọ̀hún ló kó gbogbo àwọn àgbẹ̀ àti odidi àwọn abúlé kan lọ sílé ẹjọ́ látàrí pé wọ́n ní dá àwọn ẹ̀mí màálùú légbodò ìtorí ẹ̀ ló fi kó àwọn àgbẹ̀ lọ sílé ẹjọ́ sájẹ̀ǹtì ọ̀hún bá mọ̀ tẹnu bọ̀rọ̀ ó ní ṣe rí àwọn abúlé Kúnmi ó ní wọ́n mọ̀ dá àwọn ẹ̀mí màálùú légbodò ni ó ní mọ̀ pa àwọn màálùú ni ó ní tá a bá wá ní ká ṣírò gbogbo iye tí màálùú yìí jẹ́ lóní 2 mẹ́ta ó ló níye ní sájẹ̀ǹtì bá mọ̀ tó tẹnu bọ̀ ọ̀rọ̀ nílé ẹjọ́ ó ní tá a bá wá ní ká fálùyè tí gbogbo màálù yìí jẹ́ ó ní kódà ó ní bíi 20 million naira ni ó láwọn fílàní tẹ́sí wá ní màálù ọ̀hún ó lórúkọ wọn ní Aliyu Abubakar àti Muhammadu Abubakar. ẹ̀yin èèyàn bó o lẹ̀ ṣe ń rí fọ́nrán yìí sí bó o ní fọ́nrán yìí ṣe ń yé yín sí ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ comment section ní sájẹ̀ǹtì bámọ̀ tó tẹnu bọ̀rọ̀ nílé ẹjọ́ ìyẹn ní magistrate court ó ní sẹ́ rí n tó ṣẹlẹ̀ gangan rèé o ó ní ọjọ́ 27 nínú oṣù kọkànlá ìyẹn nínú ọdún tá a wà yìí ó ní aago 1 òru sí aago 7 àárọ̀ ó kù 20 ìṣẹ́jú ó ní wọ́n ṣiṣẹ́ láabi ọ̀hún ó ní abúlé kan tẹ́ ń pè ní abúlé Kúnbi village ìyẹn ní ìlú Ìbàdàn lákínyẹlé ó láwọn èèyàn ló gbìmọ̀ papọ̀ ní abúlé Kúnbi tẹ́sí lọ bá àwọn màálù yìí ní òru tẹ́sí pa àwọn màálù yìí tẹ́sí dẹ́mi wọn légbodò tán pa wọ́n nípakúpa ó ní bó ṣe tilẹ̀ jẹ́ pé lọ́sàn-án ganrin làwọn màálù yìí ni wọ́n lọ jẹ nǹkan ọ̀gbìn àwọn èèyàn wọ̀nyí láwọn àgbẹ̀ láwọn nǹkan ọ̀gbìn tí wọ́n gbìn sí oko wọn lọ́sàn-án ganrin ẹni náà àwọn màálù ìwọ́nú oko wọn náà sì jẹ nǹkan wọn lóríṣiríṣi bí nǹkan ọ̀gbìn bí ẹ̀gẹ́ bí àgbàdo nǹkan oríṣiríṣi tí àgbẹ̀ máa ń gbìn ó ní ṣùgbọ́n ìgbésẹ̀ tí àwọn ará abúlé gbé ó ló ta kòfin ìpè báwo làwọn náà ṣe wá sọ pé àwọn màálùú tó jẹ nǹkan ọ̀gbìn wọn lọ́sàn-án ìpè lóru làwọn ò lọ pa wọ́n tẹ́sí fi pa odidi màálùú 33 ó ló sì tako àwọn òfin kan nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn section 450 àti section 517 ó ní criminal code ìyẹn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn tọdún 2000 ó ní fún díẹ̀ yìí ilé ẹjọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn àgbẹ̀ tẹ́ pa àwọn màálùú fílàní nípakúpa ìyẹn ní Akínyẹlé nílùú Ìbàdàn yìí nílé ẹjọ́ bá pe àwọn àgbẹ̀ wọ̀nyí àwọn àgbẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n dárúkọ wọn nínú fọ́nrán nílé ẹjọ́ wọn bá ní kàn náà kàn wá dìfẹ́ǹdì ara wọn látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tí wọ́n ní wọ́n pa màálùú tó lé ní 30 làwọn àgbẹ̀ àtàwọn abúlé náà bá mọ̀ tẹnu bọ̀rọ̀ wọ́n ní ẹ wò ó àjẹ̀bi ẹ̀sùn tó wà nílẹ̀ tí wọ́n fi kàn wáyé àjẹ̀bi ẹ̀ rárá ládájọ́ náà yẹn ní májísírèètì Ọlábísí Ògúnkànmí ló bá ní kò sí wàhálà wípé fún díẹ̀ yìí ló bá lòun grant àwọn èèyàn yìí àti àwọn tí wọ́n kó wá sílé ẹjọ́ pàápàá jùlọ àwọn mẹ́ta tí wọ́n fi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ló bá lòun grant wọn ní 1 million kán sì mú onídùúró méjì wá
wípé àwọn onídùúró sì gbọ́dọ̀ jẹ́ àwọn èèyàn tó súnmọ́ wọn gbágbáágbá. ẹ̀yin èèyàn ẹ rí i pé fọ́nrán yìí kì í síbẹ̀ báyìí ọ̀rọ̀ ó mọ̀ ti lágbára. ẹ̀yin èèyàn nípínlẹ̀ Ọ̀yọ́ ṣebí wọ́n ní anti-grazing law ń bẹ. ẹ̀yin èèyàn ẹ wo fọ́nrán yìí dáadáa o. àwọn Fúlàní yìí wọ́n lọ da màálùú wọnú oko lóko lọ́sàn-án gan. wọ́n jẹ nǹkan àgbẹ̀ tí wọ́n fi wàhálà wọn tí wọ́n fowó ribiribi ṣe. àwọn àgbẹ̀ náà wá wò pé kójúmọ́ ríbi gbogbo ara lóògùn ẹ̀ náà bá wọ agbo màálùú lọ lóru wọ́n gbẹ̀mí wọn. ẹ gbọ́ ta ló lẹ̀bi o. ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yẹn lábẹ́ comment section wa. bó o lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí ẹ̀yin èèyàn wa. ṣùgbọ́n ìtadájọ́ ń sọ ni pé wọ́n fòfin sí ọwọ́ ara wọn. ṣùgbọ́n báyìí adájọ́ ti wá àjọ̀nù ẹjọ́ ọ̀hún. ìyẹn ní ọjọ́ 19 ní 2026 ìyẹn nínú oṣù kínní wọ́n ní kí wọ́n padà wá. ẹ̀yin èèyàn ibi tí ọ̀rọ̀ yìí wá dé dúró báyìí ni pé ọdẹ mi lóko èmi náà pa bọ̀lú ẹ̀ tó rówó ribiribi lèmi náà fi ṣe nǹkan ọ̀gbìn pẹ̀lú wàhálà tèmi náà ṣe ń wá èrè. bẹ́ẹ̀ ni ntẹ́mi náà sì ní lágbára lèmi náà sì ṣe fún ọ. ẹ̀yin èèyàn bó o lẹ ṣe rí fọ́nrán yìí sí. ẹ̀yin èèyàn wa ẹ máa pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kó go far tà tó gbọ́. lání ká mú wá sí etí ìgbọ́yìn àdéhùn àlámúṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sí etí ìgbọ́yìn tẹ́sì mọ́ fojú ara yín rí tẹ́ mọ̀ fètí ara yín gbọ́. ẹ wo ibi tá a fi àdàgbà ètò yìí sọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àmọ̀ mú wá sí etí ìgbọ́yìn.